Aláròyé máa wí o. ọkọ mi kò sọ pé òun ò ní máa sùn pẹ̀lú mi nígbà tá a fẹ́ fẹ́ra mi ò ṣe mọ́ o. Rasheedat ló sọ bẹ́ẹ̀. Iwájú onídàájọ́ Sakariyau Abdulrasaq ti ilé-ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ kan tó wà ní agbègbè Akérèbíàtà nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara ní àwọn tọkọtaya kan abilékọ Rasheedat Shehu àti ọ̀gbẹ́ni Alabi Taiwo kóra wọn lọ. Rasheedat ló gbé ẹjọ́ ọkọ rẹ̀ lọ sí kóòtù ọ̀hún pé kí adájọ́ bóun tú ìgbéyàwó ọlọ́dún méjì tó wà láàrin àwọn méjèèjì ká kí kálukú àwọn máa lọ láyọ̀ àti àlàáfíà rẹ̀. Ẹ̀sùn tí Rasheedat fi kan ọkọ rẹ̀ ni pé látìgbà táwọn ti fẹ́ra kò fìgbà kankan sùn pẹ̀lú òun, ìyà ń dájí ìyà ń dásùn lòun ń ṣe lójoojúmọ́. Ó ní, olúwa mi, àbámọ̀ ńlá gbáà ni mo kó lórí ìgbéyàwó tí mo ṣe pẹ̀lú ọkọ mi yìí. Kí n tó fẹ́ ìyẹn nígbà tá à ń fẹ́ra wa lọ́nà, lóòótọ́ ni mo mọ̀ pé ó níyàwó ńlé tí mo sì mọ̀ pé ìyàwó kejì ni mo fẹ́ lọ ṣe lọ́ọ̀dẹ rẹ̀, ṣùgbọ́n kò sọ fún mi pé òun kò ní máa sùn tì mí rárá. Fún ọdún méjì gbáko ni mo ti ń dá sùn tí mò ń dájí níbi tó gba ilé sí fún mi. Olúwa mi, ó ti sú mi báyìí, mi ò lè faradà á mọ́. Ní kúkúrú, mò ń fẹ́ kí ilé ẹjọ́ pín wa níyà báyìí kí wọ́n fààyè gbà mí láti máa ṣètọ́jú ọmọ ẹyọ kan tó wà láàrin ìgbéyàwó yìí, ṣùgbọ́n kí ọkọ mi máa ṣojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí bàbá fún un. 30,000 náírà 30,000 naira ni mo fẹ́ kó máa fún un gẹ́gẹ́ bí owó oúnjẹ lóṣooṣù, kó sì máa san owó iléèwé rẹ̀ nígbà gbogbo. Olùjẹ́jọ́ kò sí ní kóòtù lákòókò tí ìgbẹ́jọ́ rẹ̀ wáyé, ṣùgbọ́n ó rán amòfin Usman Ọmọ́tọ́ṣọ́ tó jẹ́ lọ́ọ̀yà rẹ̀ wá, ìyẹn mú ìwé pélébé kan lọ́wọ́, ó gbé e fún adájọ́, adájọ́ sì kà á sétí olùpẹ̀jọ́ báyìí pé, èmi Alabi, mo ti yọ̀ǹda Rasheedat kó máa lọ láyọ̀ àti àlàáfíà. 10,000 náírà ni màá máa fún ọmọ mi gẹ́gẹ́ bí owó oúnjẹ lóṣooṣù. Ní kété tí adájọ́ ka ìwé náà tán ni amòfin Usman Ọmọ́tọ́ṣọ́ ṣe àfikún sí ìwé náà pé oníbàárà òun, ìyẹn Alabi tó jẹ́ olùjẹ́jọ́, ní kóun sọ fún kóòtù pé iléèwé tí òun dá sílẹ̀ ní kí ọmọ òun máa wá, òun kò ní san owó iléèwé ọmọ náà síta. Níwọ̀n ìgbà tí òun gan alára ní iléèwé, òun yóò sì tọ́ ọmọ náà dé iléèwé gíga fásitì bí Olúwa bá fẹ́. Usman ní nígbà tí olùpẹ̀jọ́ Rasheedat ti sọ pé 10,000 kéré, òun yóò bá Alabi sọ̀rọ̀ tí yóò sì máa san 20,000 náírà 20,000 gẹ́gẹ́ bí owó oúnjẹ ọmọ náà lóṣooṣù. Níṣe ni Rasheedat tún yarí pé òun ò lè gbà kí ọmọ òun máa lọ síléèwé tí bàbá rẹ̀ dá sílẹ̀, iléèwé mìíràn lòun fẹ́ mú un lọ. Adájọ́ ti ní kí amòfin Usman Ọmọ́tọ́ṣọ́ lọ jíṣẹ́ fún oníbàárà rẹ̀ lórí iléèwé tí ọmọ yóò máa lọ àti iye tí Alabi yóò máa fún ìyàwó rẹ̀ lásìkò tí yóò fi ṣe ìgbélé fún oṣù 3 kó tó lọ fẹ́ ọkọ míì. Lẹ́yìn èyí ni adájọ́ sún ìgbẹ́jọ́ tó kàn sí ọjọ́ 17 oṣù keje ọdún 2024 yìí. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.